وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. الحمد لله الذي جعل حقيقة الإسلام الخلق الحسن، والصلاة والسلام على نبينا محمد أسوتنا في الأخلاق الفاضلة محمد بن عبد الله آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí yóò ṣe Islam ní ìwà, pàápàá Islam tí wọ́n ní Islam ìwà ní jẹ́bẹ̀. Ọlọ́run ọba Allah ó ṣe Islam, ó ṣe ní ìtẹ̀yàn máa ní tí ó fi wá di èèyàn dáadáa. bí èèyàn bá ti ní Islam kò lè dáa. torí téèyàn bá ti ní Islam, èèyàn lè jẹ́ ẹrú Ọlọ́run, èèyàn ò lè mọ tírà Ọlọ́run, èèyàn lè pàtàkì Ọlọ́run dépè tí wọ́n pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run. ọba tó wá fà wá sínú ẹ̀sìn Islam náà, ọba Allah tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ní ká máa jẹ́ mùsùlùmí òdodo, ọba Allah náà lọ́ba tí a dúpẹ́ fún. abẹ́ pẹ̀lú agbára rẹ̀ bí asma'il husna wa sifatil ula wa bi wahdaniyatihi wa qudratihi ala kulli shay an yaj'alana mina salihina wa salaha. kọ́lọ́hún mọ́sá ìfẹ́ ni kọ̀ọ̀kan wá sínú àwọn ẹni rẹ̀. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá ẹni tọ́lọ́run fi kalẹ̀ fún wa ní àpèjúwe nínú wa. òun náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. èèyàn ò lè níwà tí ó bá ṣe súnà, torí súnà nàbì ìwà gangan ni. kọ́lọ́hún bá kí ànábì, kó kẹ́ gbogbo àwọn sàhábà rẹ̀, kó kẹ́ gbogbo àwọn aráalé ẹ̀. èyí tó dáa ní ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́, òun náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an Karim. ọ̀rọ̀ tó máa ń sọ tí wọ́n mú ọ̀rọ̀, wọ́n mú ẹ̀rí wá fún ọ ní Al-Qur'an, òun náà lọ̀rọ̀ tó lè gbọ́, torí ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. ọ̀rọ̀ tó jẹ́ pé yó ṣàǹfààní fún láyé àti lọ́run. ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn bá fẹ́ ṣẹ̀sìn súnà Ànábì wa Muhammad. gbogbo tí wọ́n ti gbé kalẹ̀ fún wa tí wọ́n pè lẹ́sìn tá a bá tẹ́lá kọ́lẹ̀ fún Al-Qur'an, bó ṣe wù ká máa ṣe é tó, bó ṣe lè pẹ́ ó pẹ́ tí wọ́n ti ń ṣe eléyìí kọ́ lọ́rọ̀. àwọn tó ń ṣe wọ́n pọ̀ gan-an. kọ́dà àwọn àfáà wa, àwọn òbí wa, àwọn náà wà lérí ẹ̀. ọ̀rọ̀ kọ́ yẹn sọ wà nù Qur'an. tí ó bá ti sínú Qur'an ìṣìnà ni o, ká ló lè filẹ̀. abẹ́lẹ́ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àṣìnà o, torí ànábì ni Ọlọ́run bá rán sí wa o. ó sì gbé tírà fún tá a máa kà. nígbà ànábì sì ń lọ, ànábì ò pé òun fi Lárúbáwá lẹ̀ fún wa, ànábì ò pé òun fi àpá kan lẹ̀ fún wa. ànábì ni mo fi tírà lẹ̀ fún yín. tírà méjì náà ni kitaballah wa sunnati. Al-Qur'ani àti sunna ni ẹ máa kà, torí pé ilé ayé gbogbo ọ̀ padà dàrú. gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ ó wà ní Al-Qur'ani Karim. mo fi àsìkò yìí mo fi kí àwọn dókítà wa, Dr. Abubakar, kọ́lọ́mọba aláàkí ọba ní sàlékún dáadáa wọn, àti gbogbo àwọn ẹbí wọn lápapọ̀, àti gbogbo àwọn tá a jẹ́ jama masjid tí àjọ ń pè ń bẹ̀ tá àjọ ń sìn Ọlọ́run. mo kí gbogbo àwọn ará àdúgbò yìí lọ́kùnrin àti lóbìnrin, mo sì kí gbogbo àwọn ọ̀dọ́, mo kí ẹ̀yin sísá wa. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀, ìjókòó yìí tá a tún jókòó láàárọ̀ yín sìn kálí bá a lékún nínú àgbóyè ẹ̀sìn wa ni. abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ musa wọlé àánú ẹ̀ kọ́ musa sàlékún àgbóyè ẹ̀sìn wa. mo kí gbogbo àwọn alfa, àwọn ulama, àwọn imam, kọ́lọ̀ wọn bá aláà kọ́ musa ìgbà alẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. ìtí wọ́n ní kí a fi bá ní sọ̀rọ̀, òun náà ni al-islamu wa husnul khulq. Islam
àti wà dáadáa wa manafi'uhu àti àǹfààní téèyàn ó rí ń bẹ̀ téèyàn bá ń wùwà dáadáa sẹ́ni tí ń wùwà rí òun náà ni ó jẹ nǹkan yìí Allah subhanahu wa ta'ala wọn faman ya'mal mithqala dharratin khayran yarah ẹni bá ń ṣiṣẹ́ rí ọlọ́wọ́n bá ní yọ báńkì iwájú o wa man ya'mal mithqala dharratin sharran yarah ẹni bá ń ṣiṣẹ́ bú òun náà mà ọlọ́wọ́n bá ní kọ́mọ retí aburú ń bọ̀ iṣẹ́ tó o bá ti ń ṣe iṣẹ́ yẹn náà ni ó máa túmọ̀ bó ṣe jẹ́ nígbẹ̀yìn ayé àti bó ṣe jẹ́ lọ́run yóò wá dáa kó tètè padà sínú ẹ̀sìn ọlọ́run sínú tírà ọlọ́run sínú Al-Qur'an kó o ṣàtúnṣe ìwà rẹ̀ kó lọ́ mọ́ ṣàtún ẹni kọ̀ọ̀kan wá sí jù báyìí lọ. Al-Islam ẹ̀yọ́ mayami wọ́n ní ó wà al-khuluqu kulluhu òun gangan ni wọ́n ń pè ní ìwà gangan ní Islam gangan ni wà. Juz'un la yatajazza wọ́n ní méjèèjì ọ̀kan náà ni tí ò sí làsí méjì tó bá dé ó fẹ́ ṣe Islam ó fẹ́ wùwà dáadáa wọ́n ní ò lè rí ṣe àbọ̀ fẹ́ máa wùwà dáadáa ó fẹ́ ṣe Islam ó lè rí wà yẹn wù bó bá ṣe mú nínú àwọn wà Islam ó padà bá ṣe ara rẹ̀ jẹ́ nígbà tó ṣe Islam a jẹ́ pé òwùwà dáadáa síra rẹ̀ nígbà wàá kírun sí tó ṣe Islam tó wà ń ṣiṣẹ́ rẹ̀ èyí tó wá kú tí wọ́n wá ní iṣẹ́ wọn bọ̀wọ̀ sàárè tó ṣe kà fún rẹ̀ ọwọ́ ló ń wùwà rẹ̀ wọ́n tó ti pinnu kọ́ fẹ́ ṣe kà fún rẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn ayé kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá ìṣàánú wa kó Islam náà kọ́lọ́ndì amúdélé o wal khuluqul hasanu ẹ̀rí wà dáadáa èèyàn máa yá mi wà ta'atullah òun náà ní ká mọ̀ wà dáadáa sọ́lọ̀ ọlọ́run là kọ́kọ́ tá a kọ́ wà dáadáa sí òun ló dá wa ká mọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ al-imanu bihi ká gbà gbọ́ wa tawakkul alayhi ká gbára lé ọlọ́run bá láàyè wa tawadula ká máa tẹríba fún ká máa ṣe gbéraga wájú ọlọ́run gbogbo àwọn eléyìí àwọn wà dáadáa sí ọlọ́run bá wà ní ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ ṣe báyìí ká sì máa ṣe ìwà rẹ̀ ni. lẹ́yìn náà wa mu'amalatu nas lẹ́yìn náà kọ́ máa báwọn èèyàn lò bil akhlaqil hasana pẹ̀lú àwọn ìwà tí wọ́n náà fẹ́ ká fi bá ọ lò gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́ndá ọbẹ̀ lérí àwọn òbí wa ó fi dérí àwọn olórí wa ó fi dérí àwọn àfáà wa ó fi dérí àwọn ẹbí wa àwọn ìyàwó ọmọ ọkọ wa àwọn alájọgbé wa àwọn mùsùlùmí tá a jọ ń ṣe Islam àtàwọn tí wọ́n bá wa ṣe Islam gbogbo wọn láàmú wà dáadáa sí ọlọ́run bá aláwọ̀ ní la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid-din ọlọ́run láwọn tí wọ́n gbé ìjà kò yín páwọn fẹ́ pa yín lam yukhrijukum min diyarikum wọn ò sì lé yín kò ń lé ọ̀yà ẹ̀kú òǹlú nínú àwọn tí èsì ẹlẹ́sìn antabarruhum ọlọ́run ní èmi ò ní kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn o dáadáa mo ní kẹ́ ẹ má ṣe sí wọn ló fi jẹ́ pé dáadáa yìí gbogbo ẹ̀dá ọlọ́run láàmú ṣe dáadáa sí láì ní béèrè irú ẹ̀sìn oníṣe kíni ti ń ṣe ó sì dáadáa fún bàbá olóró ó sì dáadáa fún bàbá elégúngún ó wà dáadáa sí bàbá ẹlẹ́yọ̀ ó sì dáadáa fún ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì ó sì dáadáa sẹ́ni tí ò lẹ́sìn ọlọ́run ò lẹ́sìn ó sì lẹ́sìn bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ lẹ́sìn kèfèrí lẹ́sìn ẹ̀ torí tẹ́yẹ̀ bá ti ṣe Islam kí ni ó ń ṣe ìmùjàmá kúfúrú ìfẹ́ inú rẹ̀ ní wá ń sìn kò sì gbọ́dọ̀ sí ìfẹ́ inú ọlọ́run ló gbọ́dọ̀ sí kíni ló gbọ́dọ̀ sìn omi ń bọ́lẹ̀ látòkè sámà òórùn ràn sí ojoojúmọ́ oní òsọ́lọ́ ta ni wọ́n ń ràrùn látijọ́ títí wọ́n ń ràn ṣé ó lé tìjọ́ kan rí tí wọ́n nílé ní òòrùn ọ̀yọ́ o àbó òòrùn wa yọ wọ́n ní alẹ́ ní o wákàtí mẹ́fà ni kóòrùn ti wọkọ̀ ọmọ wọ́ ọlọ́run mú gbogbo ẹ̀ wá létò ń gbé nǹkan fún ọ láti inú ilẹ̀ oúnjẹ ọ̀wọ́n pè ọ̀sọ́lọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní kó súnmọ́ ìyàwó rẹ odidi ọmọ lọ́ba jáde látara ìyàwó rẹ lọ́ba dé èèyàn odidi èèyàn jáde ọ̀wọ́n ní ọ̀sọ́lọ̀ sí wọ́n lọ́wọ́ dá yẹn síbẹ̀ gbogbo àwọn tí wọ́n ní ọ̀sọ́lọ̀ náà kèfèrí ni wọ́n ó sì pé ọ̀sọ́lọ̀ sí wọ́n lọ dára rẹ olóhùn kò ń dáhùn òun kò ń dára òun ẹnìkan lọ́wọ́ á dá ọ ọlẹ́nìkan kan ò dáhùn àníkò wájú ẹ̀ àkó wájú ẹ̀ pé eléyìí ọmọ lọ olóhùn kò ń dára òun ó ní ẹnìkan kan ò dáhùn am khuliqu min ghayri shay'in am humul khaliqun ọlọ́wọ́n bá ní sẹ́ wọ́n dá yín ni ìyẹ́ ẹ̀sìn ni pé wọ́n dá wa ọlọ́run sẹ́yìn lẹ́wọ́ dára yín gbogbo sí kèfèrí tó lè fèsì yẹ àfi kó fèrè lẹ̀ pé ọlọ́run wà lóòótọ́ téèrè ọba dàrú téèyàn bá ti já wèrè
tòyìn bọ̀ wá ti mọ̀ pé ìwọ kọ́ dára rẹ ìdákejì ni pé kọ́ gbàgbọ́ Ọlọ́run ló ṣe kíni Ọlọ́run ló dá ọ ẹ̀yin sọ wá rọ̀bà tó dá ọ yẹn ó ní ọ̀hún bòdó rabbakum allazi khalaqakum Ọlọ́run ọba ní ọba tó wá dá yín ní kẹ́ máa sìn nítorí pé òun ló dá yín kẹ́ máa wá sìn nítorí pé òun ló dá yín Ọlọ́run abẹ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa àyè ní sẹ̀sẹ̀ máa mọ̀jẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wa àwọn tí màálẹ̀ ò tí hàn sí ládùúgbò yìí àti ibòmíì náà ọlọ́mọṣà sí wọn lójú kan rí Islam kọ́lọ̀ ní wọn lè ṣe Islam náà àtàwọn kọ́lọ̀ ní àjọ sórí rẹ̀ ẹ̀yọ́ màyá mi Ọlọ́run pàṣẹ wa dáadáa Ọlọ́run ní ẹ máa ṣe dáadáa kẹ́lẹ́ bá rí dáadáa Ọlọ́run ní wa ahsinu Ọlọ́run ní ẹ máa ṣe dáadáa ẹ ṣe dáadáa ìwọ náà gbìyànjú kó jẹ́yàn rè Ọlọ́run ní wa ahsinu Ọlọ́run bá ní ẹ máa ṣe dáadáa ìwọ náà yí padà máa ṣe dáadáa máa ṣàánú àwọn èèyàn máa kẹ́ àwọn èèyàn máa tẹríba fún Ọlọ́run máa pa àwọn èèyàn lé wa ahsinu Ọlọ́run ní ẹ ṣe dáadáa ẹ jẹ́yàn rè inna Allaha yuhibbul muhsinin Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá jẹ́yàn rè o kì í sọ Ọlọ́run nìkan àwọn èèyàn gan wọ́n nífẹ̀ẹ́ ni tí bá ń ṣe dáadáa ahasin ila nnasi ọ̀kan náà àwọn àfọwọ́ká ó ní òsì máa ṣe dáadáa sáwọn èèyàn tasta'bid qulubahum ó ní ọmọ jèrè ọkàn wọn wa qallama sta'bada al-ihsanu insana ó ní wọ́n ò rí pé ìwà dáadáa yìí máa ń mú àwọn èèyàn lẹ́rú fún yàn wọ́n máa béèrè rẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa nígbà tó níwà dáadáa wọ́n máa wíṣì dáadáa fún ọ kọ́lọ́mọ́sá sí wálé yàn rẹ̀ al-khuluqu din ìwà al-khuluqu al-hasan ìwà dáadáa wọ́n lóun gángan lẹ́sìn wa dinu khuluq ẹ̀sìn gángan ni wà ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní fìwà kẹ́sìn báwo fìwà kún ẹ̀sìn irọ́ sẹ̀sìn ní ẹjẹ́ sọ ìsẹ̀sìn oyè kó wá lè níwà torí ẹ̀sìn ní máa ń jẹ́yìn níwà kìí sẹ̀sìn yẹn àbáláyé la sọ o torí àwọn tí wọ́n ní eriwo yà tí wọ́n sì bẹ́ àjòjì rí tí wọ́n bẹ́ eré àjòjì tí wọ́n fi rúbọ ṣé ìwànú ọ̀pàdé yín ọ̀bẹ̀rẹ̀ sí fún yín lẹ́gba ó ní ẹbọ bàtà ṣé wànú ìwà ni afẹ́sẹ́de ẹnìkan gbọ́dọ̀ jáde o ìyá tí ń rọbí wọn ní kó padà sílé kó lè kú lé àbí kí ni túmẹ̀ ẹni tí lọ lé èbó físà àjọ méjì ló kù lọ́wọ́ ẹ̀ wọ́n ní kó padà lé ọ̀tàn sílùú kò láyè lọ́mọ́ wọn lásàsí ni sásàsí ni yẹ àbáwọn lẹ́sìn ìbílẹ̀ àfọ̀jálàbí ẹlẹ́bọ ìwé ní òkú káàkiri sáré nígbà tí òní tó kú mọ́ ọ̀pàdé alàyè ọbẹ̀ ṣé ìwanu ẹlẹ́bọ ò lè níwà kèfèrí ò lè níwà ẹni tó lè níwà lẹni tó bá ṣe Islam kì í ṣe Islam olókọ là ń sọ ẹni tó kẹ́kọ̀ọ́ nípa Islam tó sì ń tẹ̀lé òfin Islam tí wọ́n ń tẹ̀lé tírà méjì Al-Qur'ani àti kíni àti sunna àwọn abẹ lọ́wọ́ ọba ìfẹ́ inú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sàjà lè tẹ́ bá fún Ọlọ́run sọ anábì sọ kálíbà níwà dáadáa nígbà tí Mu'adh bin Jabal ti ń lọ sí ìlú kan anábì ní ya Mu'adh anábì wọ ní wọn Mu'adh anábì ní Mu'adh la'allaka la talqani ba'da liqa'i hadha ó súnmọ́ ká má tún ríra wa mọ́ lẹ́yìn ní o la'allaka ya Mu'adh wọ́n Mu'adh ó súnmọ́ bóyá la talqani ba'da liqa'i hadha ká má tún fojú kanra wa mọ́ láyé ń bí lẹ́yìn ní tàjọ ń wúra wa yìí wọ́n ló sì ń travel yìí wọ́n lọ ń lọ ló ń lè sí dáwà yìí Ànábì ní ya Mu'adh wọ́n Mu'adh la'allaka la talqani ba'da liqa'i hadha ó súnmọ́ ká má tún fojú kanra wa mọ́ o kọjá pé rírí gbẹ̀yìn náà nílé bá a ṣe jọ lọ yìí kọjá pé bá a ṣe jọ ti gbẹ̀yìn lélẹ́yìn àníjọ fẹ̀gbẹ́ kanra wa mọ́ wọ́n Mu'adh ó ní hassin khuliqaka linnas Ànábì ní gbogbo olùtọ́ bá wà máa ṣe dáadáa sáwọn èèyàn o tún wà rẹ ṣe fáwọn èèyàn kọ́ máa ròyìn rẹ àbí ká máa pé oníwà dáadáa ni o akhiru wasiya rasul li Mu'adh ni ìgbẹ̀yìn àsọtẹ́lẹ̀ tí Ànábì sọ fún Mu'adh nìyẹn nígbà Ànábì sọ fún Mu'adh pé kó tún wà rẹ ṣe làwọn afáàlà ni tún wà wá sí làwọn tá a lá ń jẹ́ àlùmọ̀ Ànábì láàní tún ìwà wá sí
ahamiyatu husnul khuluq ká máa níwà dáadáa ká máa hùwà dáadáa ó pàtàkì púpọ̀ ó pàtàkì ìwà dáadáa gan náà ni èrè téèyàn jẹ́ nílé ayé tó o bá ti wà dáadáa burú ọmọ sí ọ bó o bá ń wà rè káwọn yẹn bá ń lépa àdé láburú gan ipa wọn ò ní ká o torí ọlọ́wọ́n bá aláwọ̀ máa dáàbò bò yọmọ sọ nítorí pé wọ́n ń ṣe dáadáa ètò wọn ń jẹ́wọ́ àwọn náà ni pé ẹni tí ń ṣe dáadáa sí ọ ọ máa ṣe dáadáa sí ẹni tí ò ṣe dáadáa sí ọ ìwọ máa ṣe dáadáa sí. Ànábì ní li ajilihi bu'itha Ànábì ní torí ìwà ni wọ́n fi gbé mi dìde kò sí nǹkan kan tó lọ́n torí ẹ̀ rán mi wá sílé ayé lẹ́yìn kí n wá wùwà fún yín káyìn náà sì máa wúrú ẹ̀. Ànábì ní innama bu'istu li utammima makarimal akhlaq Ànábì ní wọ́n gbé mi dìde bu'istu ay ba'athani Allah ọlọ́wọ́n bá aláà gbé mi dìde kí n lè bá a máa wùwà káyìn náà lè máa kọ́ ṣe mi ìwà tọ́lọ́run fẹ́ kẹ́ wù bọ́lọ́run ṣe fẹ́ kẹ́ rí Ọlọ́run ti kọ́ èmi Ọlọ́run ti gbé mi dìde ó ti tún mi ṣe ní tí màá ti wá ń ṣe ẹ̀yin náà máa ṣe kíní ẹ̀yin náà máa ṣe náà fi ní ìwà ànábì ni màásùm ànábì ni ìwà rẹ̀ kò lè sáàyè ńbẹ̀ lẹ́yìn ànábì kò sẹ́ni tó tún kù mọ́ nítorí pé Ọlọ́run ọba àlá ó ní wa innaka la'ala khuliqin azim Ọlọ́run dá tán ó tún wá sọ fún Ọlọ́run ní ìwà Muhammad ìwọ ló wà lérí ìwà tó dáa jù ìwà tó tóbi àwọn ìwà tó tóbi àwọn ìwà tó tóbi tí wọ́n ní ìwà tóbi tí wọ́n ní pé ìwà dáadáa tó tóbi ọ̀pọ̀ àwọn èèyàn ò lè gbé bó ṣe tóbi tó ìwọ gbèrò. Ànábì tó jókòó kan ti ń pín ẹ̀bùn fún àwọn sàhábà tọkàn sì dé gíragíra báyìí ó ní aidil ó ní Muhammad ó ní ṣe déédéé o ó ní adil kọsìmà ó ní gbogbo tí wọ́n láwọn pín sílẹ̀ yìí tó pín sílẹ̀ yìí má orí dàbí àlewájú ìlà ẹni pín kalẹ̀ yìí ní èrò pé ń wojú rẹ Ọlọ́run o ìpínkùpín lélẹ́yìí o àdébìlẹ́mi ní pín olóhùn mọ́ àwọn sábà fẹ́ mú girigiri ànábìnrin ẹ̀fílẹ̀ kò ní làákàyè àwọn tí ò ní làákàyè ọmọ báyẹn sọ̀rọ̀ òwò wàá fi wà ó fi ṣe kínní ọmọ wàá fi ṣe sùúrù fún ọ ànábìnrin lọ́jọ́ kan lọ́kàn bá fa aláṣọ lẹ́yìn wọ́n fa aṣọ ẹ̀ àbáyá ànábì sàṣálàm tọ́dàbọ̀ra ọwọ́sọ kan wá dàbáyá bò ṣe wá rí àbáyá tọ́dàbọ̀ra yẹn ọ wá fa lárúbáwọ̀ oko kan ni ọ fa títí tí èjìká ànábì Muhammad sàṣálàm tó fi hàn síta ọ fa wá sẹ́yìn ó ní mọ́rì lì bizaka ó ní ọyá pàṣẹ nísìnyí fáwọn tó tẹ̀lé ọ̀kan lè bu sàká fún mi nínú àwọn sàká tó wà nílé ó ní ebi owó sàká yẹn kì í sọ bàbá rẹ àtìyẹ ọyá àfa òun yẹn gbà yín ṣé ìwọ ló lè gbà yín ìwà Ọlọ́run fi ní wa innaka la'ala khuluqin azim Ọlọ́run bá ní èrè ànábì oníwàfà kí wá sí ìwà kékeré azim ìwà ńlá ànábì àwọn bá àwọn ìyàwó rẹ̀ àwọn bá wọn ṣiṣẹ́ lé gbogbo àwọn iṣẹ́ tóbìnrin máa ń ṣe nílé táwọn wòran tá jòkó lẹ̀ táwọn wòran yẹn ànábì sì bọ́ síbẹ̀ wọ́n jọ máa ṣe ìjẹ́ wọn pè ń súnà ní ẹ̀jẹ̀ mọ́ kì í ṣe pé irun gbọ̀n nìkan àti ṣòkòtò nìkan àti jàlùbáàbù nìkan ọ̀bù nìkan ààrẹ náà ni àmọ́ ẹ̀jẹ̀ á mú wà mọ́ ìwà tá a sì mú mọ́ kì í ṣe ìwà àwọn philosophers kì í ṣe ìwà àwọn òyìnbó kì í ṣe ìwà àwọn àṣàmbálẹ̀ àwọn àṣàkáṣà àwọn àṣàwà ànábì lọ́lọ́run olópìrìsẹ́ǹtì fún wa ipe ká máa kọ́ṣẹ́ ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ọba ni mo mọ̀ gbé ànábì kalẹ̀ fún yín láwòkọ́ṣe dáadáa liman kana yarju Allah wal yawmal akhirah gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa kó máa kọ́ṣe ànábì gbogbo ẹni tó bá fẹ́ ṣe orí ìdẹ́njọ́ àlìkèyàmà kó máa kọ́ṣe ànábì wa dhakara Allaha kathira gbogbo ẹni tó bá lóhùn rántí ọlọ́run ànábì ni kó máa wò kọ́ṣe ara ànábì ni àwòkọ́ṣe dáadáa wà nínú pàtàkì ìwà dáadáa wọ́n ní alamatu imanil abdi òun náà ni àmì pé yẹn ní imani kálukú náà ni máa ń fẹnu sọ àwọn olóògbàgbọ́ àwa yìí ni ẹja ìwà lóku ẹ béèrè rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ àti yẹ ẹni èyí tí ń ferí gbálẹ̀ tí gbogbo wájú ẹ̀ tó ti dé pàdé fún sùjúdù yẹn bó o ní ṣe ń ṣe tí wọ́n ní wà rẹ̀ ọ̀dà kò ní imani ẹ béèrè lọ́wọ́ àwọn ẹbí ẹ béèrè lọ́wọ́ àwọn aládùúgbò tàjọ gbé ẹ béèrè lọ́wọ́ kìrìsìtẹ́nì ó sọ pé àfọ òní jẹun kírísímàsì o ájíà òní wá sí revival àmọ́ èèyàn dáadáa ni wọ́n èèyàn dáadáa tí wọ́n wí yẹn wọ́n ti tọ́ ó ti ṣe sùúrù ní o
kó o tó lè dá lọ́dọ̀ kèfèrí ó ti ṣe sùúrù débi kíni débi tó lágbẹ̀rẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anabi ní sallallahu alayhi wa sallam anabi ní al-imanu anabi ní ẹ̀rí imani bid'un wa sab'una shu'ba anabi ní tá bá pín á pín sí 70 ó lé díẹ̀ anabi ọ̀dà kọ́ yẹ tó lé shu'ba ayé juz'a alaha qawlu la ilaha illallah anabi ilé èyí tó dáa jù èyí tó tóbi jù èyí tó ga jù òun náà ni kéèyàn onígbàgbọ́ sí ipe Ọlọ́run nìkan lọ́ba tá a gbọ́dọ̀ fún níjọsìn wa òní bá wọn bọ̀ kankan òní bá wọn sóògùn òní bá wọn ṣáájò ọgbàrá lọ́lọ́run nìkan anabi ilé èyí ló ga jù ìtànkùn la ilaha illallah nìyẹn kọ́ ọmọ sìn Allah nìkan kó o sì mọ wàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ Allah nìkan lọ́lọ́run fi túlẹ̀ pé iyyaka na'budu wa iyyaka nasta'in méjèèjì ni tuma la ilaha illallah la ma'buda bihaqqin illallah ó ní fèrè balẹ̀ fún kankan ó ní bá wọn ṣe kankan lábúlé gbogbo orò wọ́n mú àwọn nǹkan ẹ̀sìn àbáyé ẹ̀sìn bílẹ̀ ó ní bá wọn ṣe lẹ́yìn náà tọ́ba wá ní sọ̀rọ̀ Ọlọ́run lọ́mọ wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọmọ sàdúrà oníṣògùn oníṣájò nígbà náà èlò tó ní imani anabi wa ní wọ́n àdínáha èyí tó wá kéré tó wà nísàlẹ̀sàlẹ̀ jù nínú imani àbí wọ́n ní imani pín 70 something anabi wa ní èyí tó ga jù ní ìgbàgbọ́ kí ni ẹlẹ́ẹ̀kejì ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba kó nìkan lágbọ́dọ̀ sìn láti gbọ́dọ̀ wọn wà lọ pẹ̀lú ẹ̀ anabi wa ní èyí tó wá kéré jù ń bẹ̀ tó wá sí ọwọ́ sàlẹ̀ ń bẹ̀ nínú gbàgbọ́ wọ́n àdínáha anabi ní imatatul adha anit tariq anabi náà ní kéèyàn máa mú àwọn nǹkan tó bá lè ṣèyàn sùtá kúrò lójú ọ̀nà ọ máa lọ ó rí kòtò ó sì dùn ìwanu ó bu yẹ̀pẹ̀ ó dà síbẹ̀ tipa rẹ̀ bá ká granite ó lè ra àpò sìmẹ́ntì kan ó dà síbẹ̀ ó ra sìmẹ́ntì ó fulu ẹ̀ ọmọ wa lọ torí bó ṣe wá lọ yẹn àwọn tó wá jẹ́ àwọn tí wọ́n wù ọ́ àwọn ọmọ wa wò pé irú ẹ̀sìn wo lélẹ́yìn ṣe kíni lélẹ́yìn ṣe ìmánì wà lọ́kàn rẹ̀ àbí oye ìmánì yẹn lójú kó o ṣe tó ṣe kíni tó o ṣe yẹn ànábì wa ni tó o ṣe yẹn gan ìmánì lòun náà a jẹ́ pé ìwà ìmánì ni ẹ̀yẹn tí ó bá ti ní ìwà kò ní kíni kò ní ìmánì tá à ń gbọ́ yé nìyẹn ànábì wa ń tẹ̀síwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ni wal haya ànábì ni ká máa wá tìjú ànábì ni ká ní tìjú kọ́ mọ́ yasa wàlhàyà ká ní tìjú òbí ìtìjú àgbàlagbà ìtìjú àwọn àfáà ìtìjú àwọn tí wọ́n gbé dáwà dání ká ní tìjú ká máa tìjú àwọn ọkùnrin ká tìjú obìnrin àwọn tá a jọ jẹ́gbẹ́ ká máa tìjú wọn àwọn tí wọ́n kéré sí wa ká máa ṣe kí wọn ká máa tìjú wọn alhàyà ìmọ̀ tìjú shu'batun minal iman ànábì ní ìpín kan lòun náà nínú iman ara iman ni ìtìjú ìwà ni a jẹ́ pé ìwà gan ni iman ni kí ni ìwà bẹ́ẹ̀ bá lóun ní imani kò wá níwà àjẹ́ pé imani ti ń sọ yẹn àpèmára ni nǹkan pè mára ni kọ́lọ́mọba àlá kọ́mọ́sẹ̀ àtúnṣe ẹni kọ̀ọ̀kan wa alikólókòló hasan wọn ní ìwà dáadáa yarfa'u sahibahu bidarajat wọn ní ìmọ̀ ń gbé ẹni tí ń bá ń hùwà dáadáa ìwà gan fún rẹ̀ máa ń gbé ga ọmọ ya ọ̀la mi làákàláyé pẹ̀lú wàre ọ̀jẹ̀ sẹ́yìn tán àwọn ọmọdé tó ṣe kínní wọ́n tó máa jẹ́ lọ. ìwà rẹ̀ máa ń gbéyàn dépò téèyàn ò dé nínú ẹ̀sìn ipò téèyàn ò tó kó débẹ̀ nínú ẹ̀sìn pẹ̀lú wà ọlọ́run sì jùyàn sáàrin wọn. ànábì ní inna rajula arákùnrin kan dájúdájú arákùnrin kan la yudriku bi husni khuliqihi darajata sa'imi al-qa'imi. ànábì ní yóò lépa bá ipò kan yóò bára rẹ̀ láwọn ipò ńlá kan ipò wo ipò àwọn tó jẹ́ pé wọ́n yéé fa àwẹ̀ jáfara wọ́n máa ń gba àwẹ̀ gan wọ́n á sì máa dìde lóru gan òun èyí sì gba àwẹ̀ tó wọn òun èyí dìde lóru tó wọn yóò wá bọ́ sípò yẹn bí kíni bí husni khuliqihi látara ìwà tí ń ṣe kíni ìwà tí ń wù òbí rẹ̀ ní ebi ń pa òun ọwọ́ àṣìṣe lọ ọwọ́ oúnjẹ lọ sórí ìwà tó wù yẹn ó ju kọ́ ọmọ kí ẹgbẹ̀rún náfìlà lọ
ọ̀rẹ́ màmá rẹ̀ wọ́n ní kọ́ wálé ọwá débẹ̀ ọwá ń bu ẹ̀kọ́ sí lẹ́nu spoon yẹn ọ̀kan tó gbé sí lẹ́nu tó fògùn lé fún tó sì wá lò rẹ̀ yẹn ó ju ẹgbẹ̀rún kọ́ ọmọ kíndùn wa lọ ó ju ẹgbẹ̀rún kọ́ ọmọ ka Kùránì kọ́ ọmọ sọ Kùránì kalẹ̀ lójoojúmọ́ ó jù lọ. ìwà òbí rẹ ni wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana qada ọlọ́run ni mo ṣe lófin mo pa á láṣẹ mo wá sí lọ́nà yẹn kẹ́ ẹ mọ̀ sí dáadáa sáwọn òbí yìí. bàbá rẹ̀ ń ráre olóò níwà ìyá rẹ̀ ń dààmú olóò níwà ta ló fún ọ níwà bólótírí wọ́n fi irun dúdú wọ́n fi ṣe wàhálà lérí rẹ̀ ó fi jẹ́yàn wọ́n tún wá ń fi irun funfun wọ́n fi ń gba bára bàbá ẹlòmíì ń gba bára bá ṣe jòkúlẹ̀ ìyá ẹlòmíì ń gba bára gbèsè tí ń bẹ lọ́rùn òbí ẹlòmíì bá ṣe jòkúlẹ̀ ọlọ́nìkan ló mọ̀ ó sì bẹ láyé tí kú ọwọ́ àpò níwà ìwọ náà sì mọ̀ kó dàgbà ọmọ nìwọ náà sì ń bí kalẹ̀ yìí ọ padà kúrò níbi iṣẹ́ yẹn o kò sí bó ṣe ṣe ọ padà wálé ẹ̀san bọ̀ man amila salihan fali nafsi ọlọ́run bàbá ṣe dáadáa ó ṣe é fèrè ààrẹ ọmọ ní àṣà ọba ló ní gbọ́ ò ní gbà tinú ẹ ló ṣe ọlọ́run bá ní ọjẹ́ nǹkan ẹ fa alayha wa ma rabbuka bi dhallamin lil abid ọlọ́run lọ́wọ́ ògùn ní sàbòsí fún yín ní tẹ́ bá ti ṣe lẹ́gbà bọ́ọ̀ bá ti ń ṣe lọ́hùn ọ padà rádánwò tọ́ọ̀ bá ti ń ṣe lọ́hùn kọ̀rọ̀ àdánwò padà jálù tọ́ọ̀ bá ti ń ṣe ìgbéraga ọ padà jábọ́ tọ́ọ̀ bá ti ń sáhùn ọ padà tòṣì tọ́ọ̀ bá ti ń rí àwọn èèyàn fi ọ padà tẹ́ ìwà náà ni ọ padà ṣe sábàbí tí ó bá àyàn lọ́jọ́ alẹ́ àti inú sàárè àtijọ́ àlìkèyàmù kọ́lọ́mọ́sá tọ́ni kankan wá sí ju báyìí lọ wọ́n ní wọ́n ju èèyàn sáàrin àwọn aláwẹ̀ ńlá pẹ̀lú ìwà tó wù ọkàn rí pásítọ̀ tí ń lọ mọ́tò rẹ̀ takú lọ́ba ṣe bá ti torí tó bá ti dọ̀rọ̀ wà ò ní wẹ̀sì mọ́ o Ànábì ní wa khaliqin nasa bi khuluqin hasan Ànábì ní ẹ máa wà dáadáa sáwọn nọ́ọ̀sì yẹn àwọn onájẹ́ gbogbo ẹ̀dá èèyàn láì ní wo rẹ́sìn oníṣẹ́gínní ìní ṣe ìjọ tó bá wá pè wá pé àfa ìwà yín mà dá gan ẹ dákun tó dọ̀tọ̀ lọ́wọ́ bá ẹ wá máa ń jẹun kírísímàsì lọ́wọ́ ni lámúyẹ lídí wọ́n làmú yóò ládì ọlọ́run òbí máa ẹnìkan ò ṣe kíní ẹnìkan òbí ọlọ́run kéèyàn máa ṣe ìrántí ọjọ́ òkú ọmọ ọlọ́run kò lè dùn mọ́ ọlọ́run tí ó bá sì dùn mọ́ ọlọ́run ọba oúnjẹ tá a fẹ́ jẹ́ mi ò lè ṣe kíní kò lè dáa àfàkọ́ ọmọ wa kàkàkùkà yóò máa tútùkùtù ayé àkùrán tí ò yé wọ́n tọ́ àmúlẹ̀ nínú utul kitaba ìlú ńlá kún wọ́n tọ́ àmúkún ìlú ńlá wọn alùkìtàbí bá gbé pọ́sìn kalẹ̀ sọ́jẹ́ yóò nítorí pé kò da ìmọ̀ níyàn la ọ̀dà alùkìtàbí gbé lẹ́dẹ̀ kalẹ̀ sọ àbájá alùkìtàbí ó jẹ́ yahoo ó lè degun jalè ó sì rẹran ó ní kọ́ wá jẹ sọ́jẹ́ ó ní ọlọ́run ní kẹ́ máa jẹun alùkìtàbí ọlọ́run ní ẹ máa jẹ èyí tó bá dá bẹ́ẹ̀ lọ́lọ́run sọ ìgbà tí wọ́n ń sòkú táwọn èyí sì sòkú ní Islam ó bá gbóúnjẹ òkú àdéhùn kí ni àjẹ́ kọ̀bà wá wájẹ́ ẹ̀sìn là ń tẹ̀lé ọwọ́ lóhùn sọjọ́ òbí fọmọ ọlọ́hun tọ́lọ́hún sí lóhùn òbí ma tínú sì ń bí ọlọ́hun lẹ́ni tí wọ́n ń sọ yẹn wọ́n wà ní ṣe adìẹ wọ́n wà ní ọlọ́hun ní àṣẹ dáadáa sí wọn ní wọn ní ká níwàárí wọ́n wà ní jáde tó bá ti jọ̀rọ̀ ẹ̀sìn lákùn dínú kún wọ́n lè yẹ dín tó bá ti sọdún tán tó bá tún kó ma ọ bọ̀ síbẹ̀ ọ fàmọ́là ọ fi pàmò lé àti bọ̀kọ̀tọ̀ ó mú fẹ́fẹ́ live kí ló tẹ̀ wá jẹ́ tíjọ́ ní ti so mẹ́sìn torí ìgbàgbọ́ tí ní bọ́lọ̀ ńlọ́mọ ìgbàgbọ́ ẹ̀sìn sí ní lọ́dọ̀ yín kèfèrí sì ní lọ́dọ̀ títí àwa bóòlù àṣejọ máa celebrate ọjọ́ ìbí ọmọ ọlọ́run tẹ̀ ń tútù kùtù fáwọn èèyàn ìmáàmù yẹn ò rojọ́ gbogbo ẹni tó jẹun Christmas ládùúgbò rẹ̀ wọ́n ló fẹ́ ríru tó bá dúró àlùkìyàmà ọ̀sán tó jẹ ọ̀sán àyà tó tú fọ́lọ́ níjọ́ àlùkìyàmà. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìwà dáadáa wọ́n ní gbogbo èèyàn ní o ànábì sọ́njọ́ kò ní ittaqillaha ànábì ní ìwà arákùnrin ìbẹ̀rù ọlọ́run haythuma kunta gbogbo bí tọ́ bá wà wa atbi'il sayyi'atal hasana wọ́n tọ́ bá ti ṣe àìdá máa ṣe dáadáa tẹ́mu ó ha dáadáa yẹn wà pa ìdá rẹ tí wọ́n bá ti di pẹ́sẹ̀ rẹ ti jìn sọ́fìn bóyá o sì wò kú o sì wò bóyá ń lọ àbọ̀wọ̀ lérí fún àbí ọ̀sọ̀rọ̀sọ tètè ṣe dáadáa kó o fi pa ọ̀rọ̀ yẹn rẹ ẹsẹ̀ rẹ jì sí kòtò ọ̀yá tètè ní subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi
subhanallah bihamdi kò sí 100 kan anabi ní bá sí 100 kan subhanallah bihamdi bẹ́sẹ̀ kékèké tó ṣe tó bá sì déédéé odò Ọlọ́run sì pa gbogbo rẹ̀ fún tó bá ti ṣe òbí rẹ̀ kó yá tètè lọlé kó ra ráìsì lọ́wọ́ kó ra sẹ̀mó dání kó ra òróró dání ẹnfọlọ́pù owó bàǹbà bàbá ẹ má bínú jóni pé mo pariwo mọ́ yín lérí fóònù sórí èyí tó ṣe yẹn Ọlọ́run ti pa tàná rẹ̀ ìyànà mi ni ẹ máa fi wà dáadáa ẹ máa fi pa èyí tó dáadáa ẹ ṣe kí ni ó ṣe sì ná olóòṣè mọ́ ẹni tẹ̀jọ́ ṣe kan tún ríra yín o ní ìwọ ti ṣe lánàá mọ́ nígbà tó ti ṣe lánàá mọ́ tó ti ṣe dáadáa ni wọ́n sì fi yín pa èyí tó ti ṣe rẹ́ kọ́lọ́mọṣà wọlé àánú ẹ kọ́lọ́mọṣà ṣàforíjì fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sùn Ànábì ní wa khaliqin nasa bi khuluqin hasan ibi tá à ń lọ nìyẹn ẹ máa wà dáadáa sí gbogbo èèyàn nítorí pé mùsùlùmí là wà mùsùlùmí gangan ló ní wà ẹlòmíràn máa pé òun kàwé kan gbogbo òwe tó bá kà sórí dáadáa tó wà lára àwọn òyìnbó ó lè rí dáadáa kan lára àwọn òyìnbó kọ́ mọ́ bá nu Kùránì ó lè rí dáadáa kan nínú àṣà yín sẹ́ kọ́ mọ́ bá nu àdìsí ìdá fi mọ̀ pé oníwà àbò níwà òun náà ni pé kọ́ ọmọ òwà pẹ̀lú tó wà nínú Quran àti hadith anabi wa Muhammad àwọn sahaba wọ́n péjọ wọ́n fẹ́ mọ̀ nípa wà nábì wọ́n á lọ lè bá yàwó Aisha radiyallahu ta'ala anha ẹ bá ń wí jama radiyallahu ta'ala kálukú dá tẹ̀ wí ni o radiyallahu ta'ala èmi ti wí tèmi anha àwọn ṣíà ni wọ́n máa ń ṣépèlé yàwó Aisha àwọn ṣíà wọ́n máa ń ṣépèlé yàwó òjíṣẹ́ wa ẹ má gbàṣẹ àlàyé o gbogbo yẹ kẹ ẹ wọnù àwọn ọmọ yín tó bá ti gbọ́ sí lásán kọ́ sá oní àlùmọ̀ ni ọ ọmọlẹ́yìn anábì ni ọ ọwọ́ à ń pè ìyàwó Aisha ló kọ́ kó kọ́ irú ẹ̀sìn wo ni wọ́n ń sìn sọ ma pé àbùkù ìyá wa àbùkù anábì ni àbọ̀ ọ̀mà gbogbo àwọn tá ń gbé ṣíyà wọlé Yorùbá Ọlọ́run ó pa wọn lẹ́nu mọ́ Ọlọ́run ó tujọ wọn ká Ọlọ́run ó tujọ wọn ká bá ń sàmì ẹ̀ torí kò sí nǹkan tí wọ́n gbédé tó ju orí ibu lọ tí wọ́n ti dákọ̀ Abubakar wọn ni kọ́ Ọlọ́run làánà rẹ̀ wọ́n bá dákọ̀ ìyàwó Aisha Ọlọ́run làánà ẹ̀ Hafsa Ọlọ́run làánà ẹ̀ ní táwọn fi ń sẹ̀sìnú kọ́ lọ́mọ sábà wà fi wọ́n mọ̀nà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣe rí ìwà dáadáa wọ́n ní alukur'ani ìyàwó Aisha wa sọ pé ìwà nabilẹ̀ wa béèrè ó ní kulukuhu alukur'an ó ní ẹ̀wọ̀n lọ jìnnà kílẹ̀ wọn wá káàkiri bẹ́ẹ̀ ní kuran lé gbogbo yín lẹ sáà mọ̀ bí kuran wa ó ní ìwà nabi gangan kuran gangan ni ìwà nabi ní tó bá ti wà nù kuran pé kò da ànábì ẹ̀ ṣe ní tó bá ti wà nù kuran pọ̀ da ìlà ànábì máa ń ṣe gbogbo tó wà nù kuran pátá ṣe má ṣe ṣe má ṣe ṣe má ṣe lọ́wọ́ mi do and don't ṣe má ṣe kíni má ṣe. ọlọ́run bá ní wa ahalallahu al-bay'a ọlọ́run ni mo ṣe ká tajà ká rajà ká ṣòwò ká ṣe bísínẹ́sì mo ṣe lẹ́tọ̀ọ́ fún gbogbo yín wa harrama riba owó èlé mo ṣe léwọ̀ ọlọ́run ni ká ṣe bísínẹ́sì oní ká máa hàn tálíkà léèmà ó yá 100,000 ó fi 20,000 lé ó ṣòwò tán ọ̀pọ̀ àwọn 105 èló lọ́sọ̀ ti jàmọ́ ọ̀sọ̀ ti 15,000 ìwọ gba 20,000 tẹ̀ pérépéré sórí kọ́ ẹ̀kọ́ wọná ló ṣe jẹ́ pé ìsìláàmù lọ dáa ìsìláàmù ní ẹ má mutí onídàmọ̀lẹ̀ khamuru wal maisiru lọ́wọ́ gbẹ̀yẹ́ onífàjì tẹ̀nibù ẹ jìnnà sọ́tí ẹni tí mutí ò ní wà dáadáa ọ̀mùtí gan mọ̀ pé orí ìhun ti burú yọmọ ní dákun ẹ máa fi mí ṣàdúrà èmi náà fẹ́ mú mà inú gọ́tà ni wọ́n ti fà mí yọ lálẹ́ àná aago 12 òru ìyàwó rẹ lọ lè pàdé ẹ bus stop wọ́n ní kó wá gbé o ti sùn síbí o ṣé wà dáadáa nìyẹn. ودع الخمرة إن كنت فتى ودع الخمرة إن كنت فتى كيف يسعى كالجنون من عقل inú àwọn orin táwọn afa kọ wa ní kàṣídà nígbà táwọn ní sànàwíyà táwọn bẹ ní ọlọ́run bá gbàgbọ́ àwọn afa wa ó ní wàdà ilẹ̀ kàmúrátà ó ní òsì fọ́tí ilẹ̀ ìwà tí ọ̀dà ní ká mọ́ mutí in kunta fata tọ́bajọ́ ọmọlúwàbí bá ní ọ́ ọba jọmọlúwàbí tẹ́lẹ̀ ẹ pé akọ̀bá kàwé lóòótọ́ ọba kéwú lóòótọ́ ọba ọmọ ẹni ńlá ọjọmọlúwàbí má mutí má ó ní kí wọ́n kẹ́ fàyà sàá kálíjùnú ní mani àkọ́l ó ní bò ní èèyàn tó ní làákàyè iṣẹ́ wa rìn bí wèrè wọ́n ní wèrè tó sàn ju ọ̀mùtí lọ tí wèrè bá rí kànga kò ní kó síbẹ̀ yóò wò báyìí yóò máa lọ ẹ rí ọ̀mùtí yóò ní bí
and they hear they sleep today. yóò sì kó síbẹ̀ lóòótọ́ ọwọ́ ọ̀dọ́jú alẹ́ ọwọ́ aràn kánsá ọ̀dọ́jú alẹ́ wọ́n ní gbogbo ọlọ́fun rẹ gbogbo ẹ ó ti dọ́gbẹ́ diabetes ti dé ìdákun liver ti bàjẹ́ jàmá ìdákun ta ló ṣe rẹ̀ wọ́n ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kọ́mọ́sẹ̀ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ mayami wọ́n níjọ́ àlèkè àmọ́ tẹ́ máa wọ́n sẹ́ wa indal mizani ọlọ́run mo bì ọ́ níjọ́ náà kọ́lọ́mọ́sà jẹ́ kí kọ́ da fún wọn níjọ́ náà wọ́n ní wọ́n wọ́n sẹ́ gbogbo wa wọ́n wọ́n sẹ́ wọ́n wọ́sẹ́ tá a ṣe nínú àwọn sẹ́ tí ó tẹ̀sùn wọn ó ní subhanallah wa bihamdihi subhanallah alazim ọmọ ìyá mi láti sin lọ́mọ gbàgbé lójoojúmọ́ rí pọ́n sọgọ́rùn àbí jù bẹ́ẹ̀ lọ subhanallah wa bihamdihi subhanallah alazim anabi ní kalimatani anabi ní kalima méjì náà subhanallah wa bihamdihi ẹlẹ́ẹ̀kejì subhanallah alazim anabi ní méjèèjì khafifatani ala lisan ọ fẹ́lẹ́ lẹ́nu thaqilatani fil mizan àmọ́ tá a bá kó sínú òṣùwọ̀n rẹ yọ tẹ̀sùn yọ wálẹ̀ habibatani ila rahman ọlọ́run nífẹ̀ẹ́ púpọ̀ gan anabi ní subhanallah wa bihamdihi subhanallah alazim ọlọ́run fẹ́ràn púpọ̀ tí wọ́n gan bá ṣe lójoojúmọ́ ọmọ ní nùrà níyàtọ̀ dọ́ ọlọ́run pé ètò ìsọ̀ yìí dáa kẹwàá sọ̀rọ̀ nìkan anabi ní ma min shay'in fil mizani athqalu ẹ̀rí athqalu min husnil khuluq anabi ní kò sí yín tó lè tẹ̀sùn wọn tó ìwà rẹ̀ nígbà tí wọ́n bá ń wọn iṣẹ́ ẹ̀dá kò sí kankan tó lè àtìkọ́lù ẹ̀rí tó lè tẹ̀sùn wọn jùlọ. ẹlòmíràn ní ìmọ̀ ni wọ́n kọ́ ọ́ ní ẹ má dọ̀rọ̀ rú ẹni tí ò ní ìmọ̀ ni kò ní wà sọ́lọ́hún ọ̀tọ̀lẹ́ni tó dá ọ̀tọ̀lẹ́ni tó ń sìn ìwà dáadáa ni ẹ wọ́n ló ń fún yàwó lóúnjẹ ló ń fún yàwó lómi wọ́n lè láì lè mọ́tàlù àlá wọ́n lọ́ọ́ rasọ́ sí lọ́rùn ni wọ́n lè gbẹ́ tọ̀dọ̀ fẹ́ lómi ṣé wà nìyẹn ṣé Jésù ló dá ọ àbí ṣéwù ló dá ọ ṣéwù tó fi dílé àrò tó ní yá ṣéwù Tijani ṣé Ibrahim Niyas ẹ ń kọsẹ̀ báyọ̀ ní Niyas àwọn orí ibú tá a fẹ́ kákó ńlẹ̀ Yorùbá ni a sì ní dákẹ́. ولا نخاف لومة لائم ولا نخاف لومة لائمين إلى قيام الساعة إلى أن نلقى ربنا kìí ṣàwọn tí wọ́n ń bọ eégún tí wọ́n ń bọ Ọ̀ṣun tí wọ́n ń ṣe orò nìkan lẹ́lẹ́bọ̀ ẹni yá ṣéwò ẹlẹ́bọ ni yá ṣéwò báwo láti bọ̀ kí lóun lè dá ṣe kí ló bọ́ lọ́n sí gbàtọ́ lọ́n ń ṣiṣẹ́ ń sámà kí ló bọ́ lọ́n sí lérí ilẹ̀ kí ló lè dá la yakhluqu dhubaba ọlọ́run bá ní àwọn tẹ́ ń pè yẹn kára yín lọ́wọ́ wọn lè dá ẹṣin wọn láwùjọ ìjàmà òòlà ò gbogbo ránṣẹ́ wáyé àti torúkú wọn wọ́n mọ̀ já sẹ̀sẹ̀sẹ̀ tábà tí ń gbà kìí já máa padà àwọn náà ń ṣe lánàá nígbà gbà kìí là sí mà à ń ṣe nígbà tó dé pé tí wọ́n kọ́ wa nánu nígbà sì ródòdó ọ̀rọ̀ tá a rà Al-Qur'ani a sì rí pé kìíní ìlú tó kódà Al-Qur'ani tó ní wala tad'u ma'a Allahi ahada asan kan nígbà tá à ń tẹ́lẹ̀ náà wala tad'u ma'a Allahi ahada wala tad'u ma'a Allahi ahada wala tad'u ma'a Allahi ahada asan ká àmọ́ à ń kà ní àmọ́ tá à ń ṣe kíni tá à ń wí ọlọ́ọ̀ni ẹ má pe nǹkan mímí nìkan ní ká ẹ má ṣe kíni kí ẹ má pe àwa ni ẹja padà síbi àyà ẹni ń gbẹ́sùn tuntun dé ibú àwọn yẹn ò ní wà wọ́n fi ojú ọ̀nà àwọn bàbá lẹ̀ àwọn wàbíyà Sàlàfíà 1999 èmi ọgbẹ́ orí àfọ́dún ni Sàlàfíà 1999 lèyí tí ń bọ́ sọ yìí 1999 kọ́lẹ̀ yìí before kan tó dà níbi adámàgàlà àmàlẹ́kà tí ń yin Ọlọ́run tí ń kí Ọlọ́run wọn sì kí nǹkan mi ò pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run a sì wá gbé ẹ̀sìn kẹ́sìn dé táwa sọ di alábọ̀rùn ó wà dáadáa sọ́lọ́run o tó bá ti ń pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run wọ́n ní iṣẹ́ rí rẹ wọ́n ní yọ tẹ̀sùn wọn o ẹnìkan tó wọlé tó ti bó láṣìí tó fún sàrà tẹnìkan kan mọ̀ yọ tẹ̀sùn wọn o wàá gbìyànjú kọ́ sáà ní ìkìláàsì lérí ẹ̀ ibi tí iṣẹ́ wà nù ibi tí iṣẹ́ wà gangan nìyẹn ọ̀pọ̀ wa ń ṣiṣẹ́ rí àmọ́ kò sí ṣiṣẹ́ àrí ti ń bẹ̀ kò ní fún yàn lásọ àfi tó bá tó àṣírí ẹ̀ kò ní kó bàtà fún yàn àfi tí gbogbo yẹn bá gbọ́ kò ní bu àṣírí yàn
àfi kó tún tú padà kò ní sórí àfi kó sèrè gan ani bó ṣe wá yẹn mi mọ̀ ràn lọ́wọ́ èmi mo gbé ga báwọn ìwọ kọ́ ọlọ́run ló gbé ga ọlọ́run lò ọ ni bó ṣe lò àwọn kan fún wọn náà ìwà dáadáa ìwà rẹ sí òbí rẹ òun ti iṣẹ́ rẹ ó tẹ̀sùn wọn o ìwà rẹ lọ́dọ̀ àwọn ẹbí tí ń ṣe dáadáa sí ọ máa ṣe dáadáa sí ẹbí tí ò ṣe dáadáa ọ máa ṣe dáadáa sí ìwà yìí ni ó tẹ̀sùn wọn o ìwà rẹ ládùúgbò arábìnrin kan wọ́n ròyìn rẹ̀ fún Ànábì wọ́n ní tẹ̀sùmù nàhárí wọ́n tẹ̀kùmù lẹ́yìn wọ́n ní máa ń dìde lóru gan-an yín sì máa ń gbàwẹ̀ gan-an walakin dhu dhijara wọ́n ní àmọ́ wọ́n máa ń fi ẹnu bú àwọn ará àdúgbò tó bá nanu lójú wíńdò báyìí ẹni bá ti kọjá àbú kan lẹ́ni yóò bu ń tara yóò tún wá rà mí bu kálukú wa mọ̀ pé ọ̀fẹ́ tọ́ ìyàlẹ́ wẹ́jà wọ́n mọ̀ tọ́ ọgbọ́n ti rí ẹ. àwọn wa rò pé gbogbo ìbádà ti ṣe yóò wà láti jẹ́nà yóò wà nínú barisahun yóò wà ní sáré yóò mọ̀ gbádùn Ànábì ní yàfin náà rí Ànábì ní sọ́fà lọ́wọ́ báyìí o ìyá tí ń dìde lóru ń sọ́fà lọ́wọ́ o ìyá aláwẹ̀ ń sọ́fà lọ́wọ́ o ẹni yóò bá níwárí ó jí ya sáré nígbà Ànábì kọjá tó ní àwọn eléyìí yẹmusi bíi namima òfófó ní ma ń ṣe máa ń dà ní àwọn èèyàn méjì rú yóò sọ fẹlẹ ìpè lágbájá ìwọ lọ bá wí ń sọ̀rọ̀ ẹlẹ yóò tún lè bá tọ̀ yóò tún sọ fún yóò wá lérí wọn mọ́ra wọn Ànábì ní tí mo ti fi sọ́fà nù sàárè nìyẹn ìwà ni sàárè tó dákẹ́ lọ́rọ̀ yìí nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ jàmbá Ànábì ní ó yé wa pé bó ṣe dákẹ́ kò dákẹ́ àwọn èèyàn ń sọ́fà ń bẹ̀ nínú tí àwọn èèyàn sọ́fà òun náà ni pé wọ́n á máa ń dà ní àwọn méjì rú lọ́dẹ bẹ̀rù Ọlọ́run tó bá ti fẹ́ lérí àwọn méjì mọ́ra wọn rántí o ẹlẹ́ẹ̀kejì pé la yastatiru min al-bawl la yastatiru min bawli kì í bọ́ sí kọ̀rọ̀ tó bá fẹ́ tọ̀ ìwà nìyẹn náà ìwà ìnítìjú yóò mọ̀ tọ̀ wọ́n mọ̀ wò báyìí ẹlòmíì mọ̀ tọ̀ láàrin ta ẹlòmíì mọ̀ tọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹlòmíì mọ̀ tọ̀ lára fẹ́ǹsì àwọn yẹn sì ń kọjá bẹ́ẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin Ànábì ni wọ́n tọ́ yàsáré o sẹ́mi kó òun ló fẹ́ fa disease rẹ̀ la ìwà tí ọ̀dà ni kọ́ fa àrùn sí rẹ̀ wọ́n láwọn òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wọn àrùn kan ń bá wọn jà lábẹ́ wọn àwọn òyìnbó wọn lọ́pọ̀ gan lọ́sibítù ní lóyìnbó wọn lọ́pọ̀ lọ́hùn wọn padà wá discover pé àwọn mùsùlùmí sábà láàrùn yẹn àwọn mùsùlùmí tó bá gbádùn náà ni o ipa pé wọ́n ní tí wọ́n bá ti tọ̀ táwọn èyí tábà ìtọ̀ tó bá wá sàn sí wọn létan lẹ́nìí ìjọ́ kejì ìjọ́ kẹta ìgbà tó bá fi wá tó bí ẹ̀bẹ̀ ìlú kan yóò ti di disease wọ́n yanjú ẹ̀ tì wọ́n ní ó ṣe wá jẹ́ pé ẹ̀yin bàkàtà bílẹ̀ wọ́n ń gbé yín wá àrí mùsùlùmí kan tó nírú ẹ̀ làwọn tó wọ́n wá ní àwa máa ń tábà ní tiwa ìwà burúkú ni o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní àríkàdùn Islam kulluha tahuthu ala al-akhlaq al-fadila ká má tún láwọn pẹ̀pẹ́ mọ́ gbogbo òpó ẹ̀sìn Islam pátá eré ìwà lọ́wọ́ ìwà ní kọ́ wa shahadatu la ilaha illallah kí ní kọ́ wa jama wọ́n ní ká gbọ́ lọ́ngbọ́ ká gbára lọ́lọ́ ìwà dáadáa ni ẹ̀ òun wà dáadáa sọ́lọ́ ni ẹ̀ lẹ́yìn náà kẹ́ni kọ̀ọ̀kan wa usnu dhanni billah ká ní èrò tó dá pẹ̀lú Ọlọ́run Ọlọ́run pọ́nmọ́ rẹ kò sì ní inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha Ọlọ́run mo mọ̀ pé dáadáa ló ṣe àmọ́ mú mi dúró ṣàánú mi Ọlọ́run ní mo yàn dúró Ọlọ́run ní mo mú yàn dúró wọ́n máa béèrè ìmúdú ọlọ́ọ̀ni gbàtà dáwọ́ bá jálù ọ́ wọ́n wá ro èrò tí ọ̀dà sọ́lọ̀ tó bá jẹ́ lẹ́sẹ̀ bá ní ọ́ tùbá tó bá rí i pé kíní yìí tó kò jọ mọ́ pé wọ́n lọ fà á fún rẹ Ọlọ́run lọ fà á fún ọ àdánwò wa já wa ṣe sùúrù fọlọ́ Ọlọ́run sàn lẹ́sàn lérí ẹ̀ eléyìí ni wà dáadáa sọ́lọ̀ lábàlá shahadatu an la ilaha illallah lábàlá shahadatu anna muhammadu rasulullah anabi sallallahu alaihi wasallam anabi la yamutanna ahadukum anabi lẹ́ni kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ kú illa wa huwa yuhsinu dhanna billahi azza wa jal àfi kọ́ máa ru èrò dáadáa sọ́lọ̀ kó tó jáde láyé rahman rahim karimun wadudun afuwuni gbogbo ntọ́lọ̀ bá ti ṣe gbàgbé dáadáa ni wọlé mọ́mọ́ tó mọ̀ tó wà lábẹ́ ọba tó dé pé tó bá pọ̀ lẹ́rìn dáadáa ni tó bá tó pọ̀ lẹ́kún yóò fi gbé ọ̀gá àyètò aburú ádámù anabi lẹ́ni ntọ́lọ̀ bá fojú rẹ̀ méjèèjì Ọlọ́run sì fàjọ́ náà dàrọ̀ tọ́ba jẹ́ pé èyàn máa pín iná lòun ọwọ́ sẹ́yìn níbẹ̀ lọ́kọ́ lọ́hún fọ́ kóhùn tó kù láyé ìwé ọ̀dọ́ adákùn mọ́sá fọ ilé tọ́ba jẹ́ pé ojú ìnú ìjà wọ̀ ná sẹ́yìn níbẹ̀ ní kọ̀rọ̀ pé ọlọ́mọsá fọ ojú ìlàrọ̀ là tọ́ba jẹ́ pé iná lòun ọwọ́
àmọ́ Ọlọ́run ọba aláàánú ni ó lè là ó lójú kó tó fọ́ sálì Jánnà èyí nìkan ọmọ béèrè ibi kọ́ mọ́ dojú rẹ̀ fọ́ lẹ́yìn náà kó ṣe kí ni kọ́ wá sí ọlọ́mọ àlìjánná Allahumma aafini fi badani Allahumma aafini fi sam'i Allahumma aafini fi basari àdúrà tá a nàbí mọ̀ sí láàárọ̀ Ọlọ́run mọ̀jẹ̀ tí mi ó di mọ́jọ́jú mi ó fọ́ ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kan tó tọ́lọ́wọ́n ọba wa anna Muhammadan rasulullah nǹkan wọ́n ní as-sunnatu kulluha khulq ìwà ní gbogbo ẹ̀ ànábì gan ni wà irun táǹkì nǹkan òpó lẹ́ẹ̀kejì inna salata tanha anil fahsha'i wal munkar ẹ̀ bá ti ń kírun Ọlọ́run máa ní kẹ́ ẹ máa kórìíra ìwà burúkú zakati nǹkan ẹ̀yọ́ máa yá mi innama sadaqatu lil fuqara Ọlọ́run ní ẹ bá ti lówó tí sàkà bá ti wọ̀ ẹ máa ha fáwọn tálíkà àdúgbò ìwà ni ẹ̀yọ́ máa yá mi àwẹ̀ ńkọ́ jẹ́ mọ́ Ànábì ní as-sawmu junna Ànábì ní ẹ̀rí àwẹ̀ yóò máa dín in lọ́wọ́ aburú yóò tún wá yín ṣe tẹ́ bá gbà àwẹ̀ tẹ́nìkan ló wọ́n bá yín jà kí lóò Ànábì ní kẹ́sọ́ mi ò já o aláwẹ̀ jà wọ́n fọ́n ní tírẹ́ẹ̀nì ni ìjọba sì ti parí àwẹ̀ kọ́ mọ́ jà ọ̀njà ọ̀wá ló níwà wọ́n ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama Ọlọ́run láwọn ẹni ẹni tí wọ́n bá ń lọ táwọn aláìmọ̀ kan bá sọ̀rọ̀ òdì sí wọn wọ́n ní qalu salama kí salama aleikum ní túmọ̀ ẹ̀ qalu salama qalu qawlan salama ọ̀rọ̀ tútù làwọn sì kìíní wọ́n sọ dáàdi ojú yín fọ́ ni ẹ ti ta bisimilá qalu salama má bínú wọ́n paaki yọ wà bọ́lẹ̀ yóò gbé omi jáde ní mọ́tò ọ̀yẹ́ gbà Allahu akbar kí ló ṣe yẹn jama ìwà ni arábìnrin kan ó dé láti ìlú èbó ó ti kọ́lé ọpẹ́ ìlú èbó gan ó ti wá kọ́lé ilé rẹpẹtẹ sí Nàìjíríà ń bí ó ti lẹ táìsì ó ti faná síbẹ̀ ó ti fẹ́ǹsì ó ti gbọ́ lọ́dẹ dọ́là sí ń bẹnu ilé rẹpẹtẹ tí wọ́n bá ná ó ti nílé iṣẹ́ wọ́n ní lọ́ máa ń lọ ní Tọ́mílà bridge lọ́nà Èkó ń bí ibi fa tráfíkì fàkúrẹ́ làwọn èèyàn ń pè súnkẹrẹ fàkẹrẹ inú tráfíkì ni ọlọ́kadà kan bá bó ọ̀dà mọ́tò rẹ̀ ọkàn fi họ tíntín gbogbo owó jẹ́ ọ̀nà sí kò lè ju 1,500 lọ 1,500 mọ̀dàmú yẹn bá bọ́lẹ̀ ọba pẹ̀lú ọ̀kadà yẹn pé ọ̀ṣọ́àtì mọ́tò ti tóun ìwọ ọmọ aláìní lárí ìwọ ọmọ aláìní lówó rí ìwọ ọmọ aláìní níran yìí àwọn onímọ̀dàmú sọ́rí mà ó tún sọ̀rọ̀ mo ní ká má bínú ló bá gba ní ojú tó ní mọ̀dàmú sókè ó tún gbá mọ̀dàmú sókè náà ebi kò ju báyìí lọ ó lè mi lọ sọ pé sókè ló tún gbá ní etí mi ọgbà ní etí báyà fà eré tiẹ̀ náà tán náà lẹ́ni lọ́ba di mọ̀dàmú lọ́ba gbé èrò eré làwọn yẹn ń pè bí fíìmù ó sì jù sínú ọ̀sà ó jù sínú ọ̀sà báyìí òye àwọn méjì wọ́n jọ wọ́ bẹ́ẹ̀ o òun bá ọmọ tó ti mẹja wẹ̀ tó ti mẹja mú òun bódì kejì jáde ni ó lè ta tẹ́jọ́ gbọ́ kàdá ọ̀sá lọ láyé wọn ni ha madamu yìí kí ló sàfẹ́kù jàmbá ìwà àlàáfù àmójúkò ẹ̀yọ́ màyá mi àmójúkò anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni amarani rabbi anabi ni Ọlọ́run ọba mi pa mí láṣẹ ani afuwa amma zalamani ibi gbogbo ẹni tó bá ti ṣàbòsí fún mi kí n máa yọ̀ǹda rẹ̀ amarani rabbi Ọlọ́run ọba mi pa mí láṣẹ ani afuwa amma zalamani ibi kí n máa ṣàmójúkò fún gbogbo àwọn èèyàn tó bá ti kó sí mi lọ́wọ́ ọwọ́ alọ́jà fa èèyàn wá kó sí ọ lọ́wọ́ Ọlọ́run fẹ́ràn lẹ́wọ̀n ọ ṣàmójúkò ni anabi ló fi jọ ó ní ọba tiẹ̀ jẹ́ ìwọ náà ọba tiẹ̀ jẹ́ irọ́ o wọ́n ṣàmójúkò ni o ó bókó ẹ jẹ́ ìwọ náà bókó ẹ jẹ́ irọ́ o wọ́n ṣàmójúkò ni anabi ni Ọlọ́run pa mí láṣẹ wàá ní àwọn ti ya ní man haramani gbogbo ẹni tí bá ń sa àwọn síbi tí ò fún mi anabi ni Ọlọ́run pa mí láṣẹ kí n máa fún wọn this is Islam ẹ jẹ́ àlọ́ lè dáfá lóyún ọba dá fún rẹ̀ náà ni ó padà fọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀ Ọlọ́run sọ fún anabi oní bàbí ma rahmatin minallahi linta lahum nínú àánú tá a ṣe fúnra anabi ni pé ọ̀rọ̀ ó jẹ́ntu púpọ̀ Ọlọ́run ní linta lahum ọ̀rọ̀ bó ṣe wá ọ̀rọ̀ yìí kò ní kọ́ mọ́ sòdodo tọ́pọ́dà sùkò ogun kò ní kọ́ mọ́ jagun àmọ́ ọ̀rọ̀
walaw kunta faddan Ọlọ́run ní tó bá lé ní galidhal qalbi tọkàn rẹ̀ dúdú lanfaddu min hawlik òní ní kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kálukú ti lọ òkúròrò eléyìn lẹ́gbẹ̀ẹ́ òkúròrò lè lọ́kọ òkúròrò lè níyàwó bóbí nǹkan ó lè pọ̀ mẹ́ bàbá kan wọn níjọ́ kan yín bínú inú náà ní bí àwọn máa ń bẹ bó ṣe tẹ mọ́tò báyìí wọ́n fẹ́ start mọ́tò wọ́n kàn tẹ bírèkì lógìkì báyìí wọ́n kàn gbá kanú àwọn ọmọ yẹn lọ́wọ́ bá fẹ́ rí gbálẹ̀ lọ́wọ́ bá kú wọ́n wá ní talọ́pàá bàbá ní èmi mọ́ pa kan mi wọ́n ti sọ fún mi pé òkúròrò pọ̀ ìgbọ́ ó lè mi mọ́ pa kan mi ẹ bá wọ ẹja kírun ìwà búọ̀dà anabi ama bẹlọn anabi ani alama kama hasanta kọliki hasin kọliki ipe ìwọ Ọlọ́run bó ṣe ṣàánú mi tó jẹ́ pé ọ̀dá mi dáadáa tí ojú mi ṣe rí àwọn èèyàn ń wò mí fọ́tò dáadáa ní fún mi bó ṣe dá mi dáadáa yẹn dákun mọ́ṣẹ́ tún wà mí náà ṣe kí n dá nínú wà anabi tọ́lọ́run ti tún ṣe ní ṣàdúà ni wọ́n wá ṣàdúà jàmá ẹ̀yọ́ màyá mi ẹ dákun torí tọ́lọ́run bá wa ìjà ṣe dáadáa o ájì tá lọ́nkọ́ jàmá lọ́ni faman farada fihinna al-hajja fala rafath wala fusuqa wala jidala fil hajj ọlọ́run bá ní tẹ́ bá tẹ̀ wọ́n ní hajj ẹ gbọ́dọ̀ sasẹ́wó ẹ má sọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ alifansa ọ̀rọ̀ tẹ́ sọ tára àwọn yóò máa dìde nẹ́fì ní kọ́ ọmọ gbórin mọ́ ó ní máa gbórin àbí kọ́ ọmọ gbogbo gbọ́ mọ́ máa wo dírámà mọ́ ó ní máa wo dírámà àbí kọ́ ọmọ rírì kúrì ìwà tí wọ́n ti bàjẹ́ àwọn afẹ́ bà wá ti wá jẹ́ ni wọ́n fi gbé fíìmù jáde wọ́n làwọn kọ́ yín lọ́gbọ́n láti 1975 tí wọ́n ti gbé tẹlifíṣàn dé tẹ̀ tí ń wò ṣé ẹ ti gbọ́n náà dì sí ṣé ẹ ti kọ́gbọ́n sí wọ́n ń bàlú jẹ́ wọ́n bá yé jẹ́ ni àwọn táyé wọ́n ti ta ni wọ́n ṣe fíìmù àwọn oní dírámà ẹ ti wọ́n ara àfọ́ wọn lọ lè ṣe bẹ́ẹ̀ de fún wọn àfọ́ yóò gbéra lé ìwé láwà ní yóò lòun lọ́dọ̀ àwọn actress tàbí yóò ní òun fẹ́ lórí bá wọn ṣe bẹ́ẹ̀ de yóò máa ka yà sí mẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ń da yẹ́rú àwọn tó jẹ́ pé ẹ̀yin méjèèjì opposite nìyí ẹ̀yin tó rí lẹ́sẹ̀ àwọn ń ba ayé jẹ́ ẹ tún wá papọ̀ àfáà tó lórin kì í sáfà mọ́ ẹlẹ́pàá àwọn ẹlẹ́àfà mọ́ ẹlẹ́mọ̀ jà pé wọ́n láàfà mọ́ ẹ̀já pé wọ́n ní olùbàjẹ́ tí wọ́n ń daṣọ àfáà bo ara bó la àfáà tó lórin ó sì máa sọ̀rẹ́ lókùnrin àti ọba forí yẹn lẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ̀rẹ́ ọ̀tá lẹ́ẹ̀ máa ṣe torí pé ẹ̀yin wá tún rí lẹ́sẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ ilẹ̀ jẹ́ ẹ̀ sì wá rẹ́ tọ́mọ wá gbó lọ́wọ́ ẹ̀ tọ́wọ́ kó lọ́wọ́ tó ní owó tí bàbá fújì fún mi ni ọ̀kan tó sọ̀rọ̀ ẹ̀dóbìnrin Idirisi ẹ tó lọ bẹ̀ ẹ́ lè káyà sí. lànàbì fi fàáfàá lẹ̀ fún ọ nígbà tí ń lọ kí lànàbì ló ń filẹ̀ kitaballah wa sunnati alukurani àti sunna ní kọ́ máa kà níparí ọ̀rọ̀ mi òun náà ni pé inú àlìjánná ẹ̀yọ́ màyá mi wọ́n ní ànábì ní ẹni tí ó jòkó lẹ́gbẹ̀ẹ́ òun ala ukhbirukum bi ahabbikum ilayhi ànábì ní ẹni sọ fún yín ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù láàrin wa aqrabikum minni majlisa ẹni tí ó súnmọ́ mi níjọ́ alikiyama tí ó jòkó lẹ́gbẹ̀ẹ́ mi yawm alikiyama níjọ́ alikiyama yóò jòkó lẹ́gbẹ̀ẹ́ mi anabi wílẹ̀ mẹ́ta àwọn sàhábà ní qalu na'am masa ìsọ anabi ní ahsanukum khuluqa ẹni wà rẹ̀ dájú ní àárín tó asasul khuluq alhasan àwọn foundation ìwà tó dá pọ̀ wà lè ka tán dẹ́kun yìí wà lámà wà tó dá ìtọ́ fẹ́ kàn ṣe fún ọ òun náà ni wà tó dá ìtọ́ fẹ́ kàn ṣe fún ọ náà ni wà tí ó ṣe kíni wà tí ó dá àmọ́ ní àwọn foundations asasul khuluq alhasan alákọ̀ọ́ ní asọ́bùr òun náà ni sùúrù walhulm ìfaradà ẹni bá ti ní sùúrù oye ó ti ní foundation wà tó dáa ilé ayé yìí ẹni tí ò ní sùúrù kò lè gbádùn bẹ́ẹ̀ torí pé ọlọ́run máa dán wa o tọ́dọ̀ mo bá dé ìwọ bàjẹ́ àfi tó bá ní sùúrù wá àtàrùhù àwọn erípa ìwà tó dáa tá a máa rí lára ọkùnrin wa àti obìnrin wa àlàáfù wà sọ́fà òun náà ní kọ́ lámójúkò ẹni bá ti lámójúkò tí sì máa ń pa nǹkan rẹ lẹ́mìí fẹ́ni tó bá ṣẹ̀ wọ́n ní onítọ̀hún eri pata nri yẹn ló jẹ́ àmọ̀ pé ó ní wà dáadáa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ma afa ahadun amadulama ẹnìkan ò ní sàmójúkú òfẹ́ni tí ó sàbòsí fún ọba olókọjẹ́ ó yí ọmọlúwàbí rẹ̀ mọ́lẹ̀ ọwọ́ ni ọ̀yọ̀ǹda ẹ̀ anabi lẹ́nìkan ò ní máa ṣerú ẹ̀ illa zadahu Allahu biha izza fi dunya wal akhirah àbíkẹ́ ọlọ́run bá aláwọ̀ gbéga kọlọ́hún fún níyì nílé ayé ń bí kẹwàá sílé ayé ń bí nìkan látara àmójúkò tó ṣe yẹn tọ́jú àlìkèyàmọ̀ yóò wà nínú àwọn tí yóò gbà yìí ọlọ́run yóò daṣọ yìí bójú àlìkèyàmọ̀ yóò fi sínú àlìjánnà iṣẹ́ tó lé ní èèyàn bọ́ olókọjẹ́ ó dá sọ̀rọ̀ ó sì gbé wọ́ ọlọ́run
àwọn yẹn wá ń pè ọ́ ló kọ́tọ́ sọ ọ wá lọ yọ̀ǹda ń tọ̀ ọ yọ̀ǹdẹ́ àwọn yẹn sà ni wọ́n lè ṣe ṣé wọ́n náà yọ̀ǹda tẹ̀ láti sìn ọ̀dọ̀ èmi yọ̀ǹda tèmi láti sìn àfọwọ́tò ànihò ṣé wọ́n náà lè sọ dákun mọ́sá yìí máa ṣe ọlọ́run ó daṣọ ìbò láyé ń bí àtijọ́ àlùkìyàmà nítorí olóhùn fẹ́ bàjẹ́ nkò ní rí bàjẹ́ mọ́ aláwọ̀ wàá lékun iyì àtàpọ́nlé fún ọ látara àmójúkò tó ṣe kí ni tó ṣe torí tó bá ṣàmójúkò yọ jẹ ìyà yọ jẹ láyé ń bí ó tún jẹjọ́ àlùkìyàmà mọ́tìlámà ànábì ni mọ̀nà àfà àmọ́tìlámà ó ṣàmójúkò lẹ́yìn ìgbà tó ń tọ́ ti kó sí ọ lọ́wọ́ ọ sọ̀rọ̀ yẹn ó ní wọ́n ló mú ó ní wọ́n ló gbé ọ padà wá rí i pé àṣewọ́kọ́ ó ti kó sí ọ lọ́wọ́ àbí ò kó sí ọ lọ́wọ́ ànábì ni wàá ṣàmójúkò tó bá ṣàmójúkò fún ọlọ́run daṣọ òyìnbó láyà tó jáde kíyàmá kọ́lọ́ mọ́sá jáwa náà lè kọ́ṣà ànábì ń bẹ̀ o fọlẹ̀ yá àfù ọlọ́run bá ní ẹ̀ sì ṣàmójúkò wọ́n lè yẹsùfà o lẹ́yìn náà ẹ má wà ní kankan lẹ́mìí mọ́ ẹ parẹ́ alẹ́ tuhibbuna an yaghfira Allahu lakum sẹ́yìn fẹ́ kọ́lọ́run fìríjì yìí náà tẹ́yìn bá ti fìríjì ẹni tó sẹ́yìn ọlọ́run ṣe kíni yóò ṣàforíjì tọ́ba tẹ́ fẹ́ rà foríjì ọlọ́run ìwọ náà máa foríjì àwọn èèyàn ìwà nìyẹn bí adìẹ dàmí lógun nù èmi náà ṣe kíni èmi náà fọ lẹ́yìn mùsùlùmí kọ́ wọn yẹn o òun sì ń kírun ò tí ì dèkè fèrè o àmọ́ ò tí ì wà Islam nínú àwọn wà dáadáa òun náà ní talaqatul wajh kọ́ ọmọ tójú ká mọ́mọ́ lẹ́jú kókó mọ́ àlejò ń bọ̀ ọ̀fràn salamu aleykum wa aleykum salam tọ́wọ́n àwọn pé àwọn eléyìí ọgbàlejò kọ́lá ìlú mi ṣe sí ìyá ọkọ rẹ̀ bàbá ọkọ ẹ̀ wọn náà sì dàgbà ó bímọ ọlọ́lé ọmọ ẹ̀sán ọba jẹ́ ọ̀sán ṣe kú o kèé sì gbàgbé kèé sì kú ó sì lágbára láti ṣe tó fẹ́ ṣe ẹ dákun gbogbo yín ẹ̀yin ìyàwó wa ẹ ṣe dáadáa o báwa táwọn ọkùnrin ṣe ní tiwa lẹ́yìn náà ní tìyín la ẹ ṣe dáadáa ẹ wùwà dáadáa sọ́kọ yín arábìnrin kan lọ́jọ́ kan nábì ní àǹtí àdáàtú báàlì àǹtí ṣé bó ṣe wáyé sọ ọlọ́kọ ó lóun lọ́kọ ànábì ní ọlọ́kọ ànábì ní bó lọ wá ń ṣe sí ó ní gbogbo tó bá pa àwọn láṣẹ lòun ṣe ànábì ní yà á múra sí dáadáa o fa innahu naruki wa jannatuki tó bá ti wà lí janna lọ́rùn lọ lè wà rẹ̀ sọ́kọ rẹ̀ tó bá sọ pé iná lọ fẹ́ wọ̀ lọ́rùn máa lè hàn ọkọ ilé mà ẹ wo pò tọ́lọ́ ń gbọ́kọ sí èyí lè tarọ ọkọ wàlìjánná èyí sì lè tarọ ọkọ ṣékìní wọn dọ̀mọ́ná ọkọ rẹ tọ́ka kún yẹn ó lè tarẹ wọ̀ná ọmọ gbé gẹ́gẹ́ ọ sọ di bébì rẹ àgbà ọmọ tó bí ni bébì kékeré ọkọ rẹ ọmọ jẹ́ kíni bébì àgbà ọmọ tírìtì ìgbà tó ń tírìtì ọmọ bébì rẹ òun ní jí kankan ṣe láburú ọmọ tọ́jú ẹ̀ torí pọ̀ fẹ́ wọ àlìjánná ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi ká máa tọrẹ ká máa náwó adébíyàwí jama ká máa ṣe kíni jama ká máa náwó ká máa tọrẹ àwọn afáwọn bọ̀ nbẹ yẹn sórí ò lè níwà lọ́dọ̀ ọlọ́run kọ́dà lọ́dọ̀ àwọn èèyàn àfi kọ́ máa tọrẹ ẹni bá ń tọrẹ kí làwọn yẹn máa ń pè wọ́n èèyàn dáadáa ni al-muhsinun nílẹ̀ lárúbáwá tẹ́mọ́lá àwọn èèyàn rí nílẹ̀ lárúbáwá wòye sábà lo muhsinu fáwọn tí wọ́n kírun tẹ́ ń gbà wọ́n ní al-an nadhhabu ila ahadil muhsinin afẹ́ lọ́sọ́dọ̀ ẹnìkan náà àwọn ẹni rẹ̀ ọlọ́ni wa ahsinu inna Allaha yuhibbul muhsinin àwọn tí wọ́n lọ lè báyà àwọn businessmen ni o àwọn olówó tí wọ́n fowó wọn tí wọ́n fi ń sànú ọwọ́ lówó tó kó sílé ọwọ́ ló dá fún ọ iye owó ní kọ́ ọmọ náà ọmọ ná fún ara rẹ̀ ọ̀nà fún ìyàwó ẹ̀ ọmọ náwó fún ìyàwó ẹ̀ ọmọ náwó fún ìyàwó ẹ̀ spend on your wife náwó fún ìyàwó ẹ̀ ọ̀nà rẹ̀ ò ní dí o ìwà tó ń wù yẹn ọ̀nà rẹ̀ ò ní dí náwó fáwọn ọmọ rẹ̀ níwọ̀n bá pípa rẹ̀ bá ṣe kíní bó bá ṣe máa náwó fáwọn òbí ẹ̀ náwó fẹ́ bí sọ́dọ̀ àwọn ẹbí yẹn bí wọ́n ṣe ń gbà wọn bọ́ tọ́jú ẹ̀ ní lọ́jọ́ alẹ́ nínú wọn lọ́mọ pè ránṣẹ́ tó ní dáàdi mo ti sẹ́ẹ̀dì 2 million sákàntì yín nínú àwọn ọmọ tí wọ́n rán lọ skul àmọ́ tó neglect ẹbí wọ́n náà ọdọjọ́ alẹ́ wọ́n kàn ò ní pè wọ́n èyí tó yẹ ògbìn sẹ́yìn máa ń ká ìjà ṣe dáadáa o
kéèyàn tó wá jẹ́yàn tó jẹ́ pé kò ní máa ṣègbéraga àtàwádọ̀ ẹ̀yọ́ mayami wàllá àtàwádọ̀ inna tawadu'a min khisalil muttaqi wa bi ittaqi ila al-ma'ali yartaqi afon ta'lim al-muta'allim ó ní inna tawadu'a ó ní kéèyàn máa ṣe jẹ́jẹ́ mo respect àwọn èèyàn kọ́mọ́ ma disrespect àwọn èèyàn kọ́mọ́ ma yà àwọn èèyàn balẹ̀ kọ́mọ́ ma dúdú ta àwọn èèyàn kọ́mọ́ ma bọ̀wọ̀ àwọn èèyàn kọ́dà bẹ́sẹ̀ mistake kọ́ correct wọn lọ́nà tí ó mú wà dáadáa ní ẹni tí máa ń tẹríba mílíkì sọ́ọ́lì ni mo tẹ́kì ń bẹ̀rù ọlọ́ni o torí kò síbi tẹ́yìn lẹ wà láyé tọ́lọ́wọ̀n lè jáyàn bọ́lẹ̀ òun rìn lérí ilẹ̀ òun rìn lérí ilẹ̀ tọ́jú pé àwọn kan wọ́n ń bẹ́ ń bẹ̀ àwọn tí wọ́n bẹ lábẹ́ ilẹ̀ yẹn òkèlè làwọn náà wà lánàá òun náà padà dàbí wọn ọ jáde láyé wọn ní wọ́pọ̀ ẹ mọ́ la tatakabbar ala ibadillah wọ́n sì gbéraga lérí àwọn ẹ̀dá ọlọ́run wọ́n yẹn jẹ́ wọ́n lu ọlá lérí yàn torí ọ̀lẹ́ ni wọ́n náà wájú ọlọ́run wọ́n lẹ́ni tí máa wá ń tẹríba wọ́n bí ittaqi ila al-ma'ali yartaqi ọlọ́run máa gbéga ẹwọ́ ẹni tí ọba ní àfojúdi àbí tó ní ìgbéraga wọ́n ní ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó wà lókè òkè àpáta tí wọ́n wo àwọn èèyàn bíntín aláwọn lè yóò lówó àwọn lè yóò lọ́lá àwọn lè yóò tó wà wọ́n ní bí sí àwọn èèyàn bíntín lẹ́wọ̀n àwọn èèyàn tó wà nílẹ̀ náà bó làwọn náà wò wọn náà bó ni wọ́n wò lókè ó tóbi lójú wa bí wàláyé ó tóbi lójú wa tọ́ba tẹ́sí ìgbéraga ó tóbi lójú wa ó tóbi lójú àwọn òbí ẹ ó tóbi lójú àwọn ẹbí ó tóbi lójú anybody ọwọ́ kan rò pé aṣọ tó wà ní mọ́tò tó gbé ká yẹn pé ó tóbi wàláyé ni yẹ̀yẹ́ ni ọ́. báyọ̀ fà ṣe ṣàpèjúwe ẹni tí ń ṣe ìgbéraga ni bó o ṣe ń fojú tẹ́bẹ́lú àwọn yẹn bẹ́ẹ̀ làwọn yẹn náà fojú tẹ́bẹ́lú wọn náà ọ̀ jẹ́ kankan wọ́n ní mọ́wé dání bí kéwọ́n náà lọ́ba sì ké tó ń ṣe ìgbéraga wọn ní àfa àpè ọ́ sí wà sí kọ̀tán àgbọ̀ wà sí máa sọnù yàrá wà táwọn mẹ́ kọ́lọ́ máa ṣe wá ní onígbéraga o ọlágbára ọlọ́wọ́n bá wa tó ẹ̀yọ́ mayami wọ́n ní wàllá lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ní su'ul khulq ìwà burúkú wọ́n ní yusabbibul iflasa ọ̀rọ̀ náà pàmílẹ́kún láàárọ̀ yìí ìgbà tí ń kà wọ́n ní yusabbibul iflasa wọ́n ní gbogbo ẹni tí wọ́n bá ti jẹ́ oníwà burúkú tí ò mọ ọ̀rọ̀ kan láyé sọ sí yàn tí ò mọ ẹnìkan láyé wọ́lẹ̀ tí ò mọ ẹnìkan láyé dúkòó rọ́mọ́ tí ò mọ ẹnìkan láyé yẹ̀yẹ́ wọ́n ní kò ní bá nǹkan kan nínú àkáǹtì ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ò mọ ẹnìkan láyé parọ́ mọ́ ẹlòmíì gba àwẹ̀ gbogbo àwẹ̀ rẹ̀ kò sí lákáǹtì ẹ̀ kò sí nínú fáìlì ẹ̀ o fáìlì ta ló wà jẹ́ wọ́n fáìlì ẹni tí ọ sọ̀rọ̀ sí tọrọ ọ̀rọ̀ yẹn èyí ti sọ̀rọ̀ wọn ojú kò rọ́ mọ́ wọn. anabi ti ṣàlàyé atẹ̀dẹ̀rú náà mọ́lẹ̀ muflis anabi ní ẹ̀ mọ́ àwọn tó jẹ́ pé wọ́n bá nǹkan kan nínú fáìlì wọn jọ alikiyama ni wọ́n gba àwẹ̀ wọ́n kírun wọ́n ṣe zikiri wọ́n ṣe dáwà wọ́n ṣe gbìyànjú àmọ́ kí ló padà wá ṣẹlẹ̀ kọ́tàbà àdà ṣàtàmà àdà ebú náà ló bù labada ìfàtì àwẹ̀ rẹ̀ sí ọ̀dọ̀ ẹni tó bú ṣàtàmà ó sì máa sọ ẹnu ikú tó máa sọ nínú wàhálà tó ga jù káfùlà àdà ánìlẹ́sà kọ́ ọmọ máa fẹ́ nu yìí wà rọ́ọ̀fù kọ́ ọmọ máa fẹ́ nu yìí máa fi ṣèké máa fi bàtẹ̀yẹ̀ jẹ́ wọ́n ní ẹlòmíì ọlọ àyèmáyé mákàlọ́lọ́ àyèmáyé ọmọlá ló ṣe àmọ́ kò sí nínú àkáǹtì ẹ̀ mọ́ wọ́n ní torí pé ó ti lò lẹ́yìn jìbìtì wọ́n ti kó ọmọlá rẹ̀ fún tọ̀ ẹlòmíì ò ní rákà yẹ ọ̀kan nínú fáìlì ẹ̀ bá ṣe sọ̀rọ̀ yìí látàrọ ọ̀rọ̀ gbogbo ẹ ti lọ ọlọ́mọṣà sọ wọn bẹ́ẹ̀ ẹlòmíì òdìjà kìyàmà kò ní bá àwẹ̀ yẹ ọ̀kan nínú fáìlì ẹ̀ kí ló dé wọn lẹ́nu náà ló fi ṣe kínní ló fi bá sáré jẹ́ nígbà wọn mọ̀ pé olè mẹ́nu rẹ dúró kí ló tó ṣe ìbádà torí pé gbogbo àwọn ẹni yìí ni wọ́n gbẹ̀ tọ́ wọn jọ́ àlìkìyàmà owó òsì wúlò ńjọ́ yẹn dépò tó dòwó padà iṣẹ́ rere ni wọ́n mú ni wọ́n fi di iṣẹ́ rere ni wọ́n mú ni wọ́n kó sínú fáìlì wọn
tíṣẹ́ eré bá tán fún ọ wọ́n wá mú ẹ̀ṣẹ̀ àwọn tí ó sọ̀rọ̀ sí àwọn tó gbá àwọn tó lù jìbìtì wọ́n wá mú ẹ̀ṣẹ̀ tí wọ́n di iṣẹ́ ọlọ́run níta Nábì sọ nìyẹn bí ó sì ṣe rí náà nìyẹn là Nábì sọ yẹn. àwọn ni ká lè ṣe kí ni ká lè sọ̀rọ̀ àwa mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ bi izzihi wa qudratihi wa karamihi wa asma'ihi wa sifatihi an yaj'alani wa iyyakum min al-muhsinin wal muhsinat innahu ala dhalika qadir kọlọ mọsa se wale yan re ẹni mo bá ti mo sọ kọlọ jọ sanfa ne fẹ́ mi ti mo wí kọlọ jọ sanfa ne fa wa ta gbọ́ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين